ẹ ti rí báyìí òun náà ni à ń ṣe lọ́wọ́ báyìí ẹ ti rí báyìí ẹ ti rí báyìí mo ní o ẹ ti rí báyìí mo ní o àti báyìí wọ́n ti dá bíntù yẹn sí wọ́n ti wá rò papọ̀ wọ́n wàá gún papọ̀ tí ó gbé ó fi wá ṣe dáadáa wọ́n á ti gún papọ̀ báwọn ẹ wò ọṣẹ dé ọṣẹ ṣe kí ni ọṣẹ dé wọ́n náà béèrè fún tiẹ̀ béèrè fún ọ̀dà fún pé àbáwá Suleiman Ẹgbẹ́jí Ògbómọ̀ṣọ́ béèrè fún lọ sórí YouTube channel wa ìwọ náà gbọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ nípa ọṣẹ yìí ẹ̀rẹ̀ mú gbàgbé o ọṣẹ olórí 3 ó ti wà ńlẹ̀ ọṣẹ olórí 9 tó wà ńlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí ó ní agbára ẹ ti rí báyìí ẹ ti rí báyìí. ẹ ti rí báyìí wọ́n wá sí papọ̀ báwọn tó bá ti wá sí papọ̀ báwọn ọṣẹ dé. wọ́n ń pè lórí àwọn táwọn. ẹ ti rí báyìí ẹ ti rí báyìí ẹ ti rí báyìí. ẹ ti rí báyìí. ẹ lọ sàlẹ̀ ẹ súnmọ́ sàlẹ̀ nọ́mbà Lájí wà ń bẹ ẹ pè wọ́n ẹ̀yin náà béèrè fún nǹkan tẹ́ bá fẹ́ ẹ pè tẹ wọn ẹ pè MTN nọ́mbà wọn.